tún ti yá. Mojísọ́lá Àwẹ̀ró ó mọ́lẹ̀ ìjọyà màmá dọ́jà ìjọ lẹ́dà ọ̀rẹ́ wà á fẹ́ láyé olóríire Àwẹ̀ró Àwẹ̀ró ró happy birthday. Today is your birthday. Oh yes! Amazing woman. Mrs. Mojísọ́lá Àwẹ̀ró. Mama Duncan Douglas. The CEO MDD Stores. Tó wà ní Chicago. Ìyẹn ní USA. Ẹ̀kọ́ nílò ní. Bọ́lájí Ahmed. CEO Arise Films. Bọ́lá mi sí yín. Mama ẹ tẹ́wọ̀. Káì Mojísọ́lá. Ẹ ní dẹni ilẹ̀. Ayọ̀ tẹ́ ìṣẹ̀lẹ̀ ní kò ní lópin. Ẹ ti sọdún ẹ tún ṣe àmọ́dún. Mojísọ́lá. Àwẹ̀ró, happy birthday. Orí ẹ̀kẹ́. Orí Mojísọ́lá lọ́jọ́ ìbí. Ọlọ́pẹ́ máa jó. Ọlọ́jọ́ ìbí máa jó. Mojísọ́lá. Olólọ́jọ́ ayọ̀ ọlọ́jọ́ ìbí máa jó. Ọlọ́pẹ́ máa jó. Ọlọ́jọ́ ìbí máa jó. Olólọ́jọ́ ayọ̀ ọlọ́jọ́ ìbí máa jó. Ẹ̀fọ́ láyé. Báwo ni wọ́n ti fi lẹ́lẹ̀ pẹ̀lú àṣẹ yìí? Jọjàre, yà Mr. Joyner, báwo ni bẹ́ẹ̀ dé ṣe bọ́ sí wedding? Ètò ìgbéyàwó báwo ló ṣe jọra wọn? Ẹni tó ń kí wọn ni mo jọ ń kọ fún. Jẹ́ni báwo bá lọ́nà wo kí ló ń ṣe boy gan-an? What's wrong with this boy? Ó ní matrimony ni. Mi ni máa bínú sọ̀rọ̀ ẹ̀ mọ́, fẹ́ pa mí.